A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ lónìí ní ìpínlẹ̀ Kánò bí àwọn agbófinró ṣe kún fọ́fọ́ sí ẹnu ọ̀nà àbáwọlé sí ààfin Emir kẹrìndínlógún Kánò Muhammadu Sanusi kejì. Lára wọn láti rí ọlọ́pàá àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Ẹnikẹ́ni kò tí ì lè fi ìdí tí èyí fi wáyé múlẹ̀, ṣùgbọ́n orísun ìròyìn láti inú ààfin ní ó ṣeé ṣe kí ó jẹ́ ìgbìyànjú àti ṣe ìdáwọ́kọ̀ fún Emir láti má sin Wamba Kánò tí ó jẹ́ olórí ìletò Bichi Munir Sanusi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ní Bichi. Àwọn mìíràn ní ó ní í ṣe pẹ̀lú ìpàdé pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n lórí ọrọ̀ ajé tí ó ní ó ń ṣe pẹ̀lú àbá lórí owó orí. Ìgbésẹ̀ yìí yọrí sí gbígbégi dí gbogbo ọ̀nà tí ó wọlé àti jáde sí ààfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi ọwọ́ ṣìkún òfin mú ọkùnrin méjì lórí ẹ̀sùn ìjínigbé àti ìṣekúpa ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìjọba ìbílẹ̀ Gúúsù Àkókó ní ìpínlẹ̀ Alábí. Abẹ́ Ezel Abẹ́ tí í ṣe alákòóso ìpolongo gómìnà fún Lucky Ayédatiwa Campaign Organization ní Gúúsù Àkókó ni a gbọ́ wípé wọ́n jí gbé tí wọ́n sì ṣekú pa ní ilé rẹ̀ ní ìlú Supari Àkókó nínú oṣù kẹrin ọdún yìí níbi wọ́n ti ń gbáradì fún ìdìbò abẹ́lé. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ìyáàfin Fúnmiláyọ̀ Ọdúnlámì tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde òní sọ wípé ikọ̀ ọlọ́pàá Anti-Kidnapping Unit ni ó mú wọn ṣe àṣeyọrí bí ó ti pe orúkọ afurasí ọ̀hún ní Mohammed Shehu àti Abubakar Umaru. Ọdúnlámì ṣàlàyé wípé ní 30 oṣù kọkànlá àwọn òṣìṣẹ́ anti-kidnapping tí ó wà lẹ́nu iṣẹ́ stop and search ní Ìkàrẹ́ Junction láàrin aago 3:20 ọ̀sán dá ọkọ̀ Ayasi tó ń kó èrò lọ Ọ̀wọ̀ dúró. Níbi àyẹ̀wò ni Mohammed Shehu ẹni ọdún 21 ṣàdédé yíjú padà kí wọ́n fi fura sí i. Èyí ló mú ọlọ́pàá pàṣẹ kí ó bọ́ sílẹ̀ nínú ọkọ̀ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní àtẹ̀jíṣẹ́ ohùn voice note ti wọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Nígbà tí wọ́n ṣe ni wọ́n rí wípé àtẹ̀jíṣẹ́ yìí wá láti ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti ń wá tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé òun rí àtẹ̀jíṣẹ́ rẹ̀. Síwájú àkókò yìí ni Shehu ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ọ̀rẹ́ rẹ̀ wípé kò sí owó lọ́wọ́ òun kí ó kàn sí òun bí ó bá òun rí iṣẹ́ ajínigbé tí yóò mú owó wá. Lẹ́yìn èyí ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Shehu lọ àgọ́ wọn fún ìwádìí tó jinlẹ̀. Níbẹ̀ ni ó ti jẹ́wọ́ gbogbo ìwà ọ̀daràn tí ó ti hù bẹ̀rẹ̀ láti iṣẹ́ ajínigbé, ìdigunjalè káàkiri agbègbè bíi Kogi, Niger, Àkókó, Ìfọ̀n, Ìpele àti Ọ̀wọ̀. Ọdúnlámì tẹ̀síwájú wípé àwọn afurasí ajínigbé wọ̀nyí a máa tọpinpin ẹni wọ́n fẹ́ jí gbé dé ilé rẹ̀, wọ́n á jí i gbé wọ inú igbó, gba owó ìdásílẹ̀ kí wọ́n tó yọ̀ǹda rẹ̀. Alukoro ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti rí àwọn ọmọ ẹgbẹ́ ajínigbé yòókù mú. Níbi ìwádìí tí ń tẹ̀síwájú ni wọ́n ti rí Abubakar Umar ẹni ọdún 24 mú tí òun náà jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti bá wọn kópa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. Àwọn afurasí wọ̀nyí jẹ́wọ́ wípé àwọn ni wọ́n wà nídìí ìjínigbé Supari Àkókó tí ó yọrí sí ikú Abẹ́ Ezel nínú oṣù kẹrin ọdún yìí àti ẹlòmíràn tí wọ́n jọ pawọ́pọ̀ jí gbé ní ilé ìtura kan ní ìlú Ọ̀wọ̀ nínú oṣù kẹsàn-án ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ Yétúndé Adésànyà láti ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Tafawa Balewa Square ti pàṣẹ fún agbẹjọ́rò Chidinma Ojukwu kí ó ṣí ìwé ẹ̀sùn. Ojukwu ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣekúpa aláṣẹ Super TV Michael Yusufo Ataga pẹ̀lú àjọṣepọ̀ Adédàpọ̀ Quadri àti Chioma Egbuchu. Gbogbo wọn ni wọ́n ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ìṣekúpa Ataga. Ojukwu àti Quadri ni wọ́n ń kojú ẹ̀sùn oníkókó kìíní sí kẹjọ tí ó dá lórí ìlẹ̀dí àmọ̀pọ̀ ìpànìyàn nígbà tí mọ̀lẹ́bí rẹ̀ Egbuchu ń jẹ́jọ́ lórí olè jíjà tí wọ́n ní ó jí iPhone 7 olóògbé Ataga.
Àwọn méjèèjì yìí ni wọ́n ní wọ́n jọ pawọ́pọ̀ ṣekú pa Ataga ní ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2021 pẹ̀lú bí wọ́n ṣe gún un lọ́bẹ káàkiri ọrùn àti àyà. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ojúlé 11 òpópónà Adéwálé Ọ̀ṣìn, agbègbè Lekki Phase 1, ìpínlẹ̀ Èkó. Níbi ìgbẹ́jọ́ tí ń tẹ̀síwájú lánàá Ọjọ́bọ̀ ni adájọ́ ti kọ̀ láti gba ìgbésẹ̀ àti da ẹ̀sùn àwọn afẹ̀sùnkàn yòókù nù bí ó ti sún ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn sí 20 oṣù kejì ọdún 2025. Èyí ń wáyé bí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ṣe fi ẹ̀yìn àáyán olórí àwọn ajínigbé àti ògbólógbòó adarí ọmọ ẹgbẹ́ òkùnkùn balẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ikem Vanguard, tí wọ́n ní ó ṣekú pa ọlọ́pàá 4, tọkọ-tìyàwó kan àti àwọn ìwà ọ̀daràn mìíràn. Ọlọ́pàá ní afurasí agbénipa ẹni ọdún 42 tí ó jẹ́ ọmọ bíbí ìlú Ògbólógbòlò ní ìjọba ìbílẹ̀ Ìwọ̀-oòrùn Àhúàdà ni wọ́n tún tọ́ka sí wípé ó ṣekú pa olórí ọ̀dọ́. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Mustapha Mohammed ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní olú iléeṣẹ́ ọlọ́pàá, níbi wọ́n pàtẹ òkú jàǹdùkú yìí sí ní ojúnà Moscow, ìlú Port Harcourt. Mohammed ní láti ọdún 2021 ni wọ́n ti ń wá ọ̀gbẹ́ni Ikem Vanguard aka Two-Man kí ọwọ́ tó bà á níbi ìgbìyànjú àti jí ẹlòmíràn gbé. Àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ríbi sálọ pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn. Ìgbìyànjú sì ti ń lọ lọ́wọ́ láti rí gbogbo wọn mú. Lára nǹkan tí wọ́n rí gbà lọ́wọ́ Two-Man láti rí ìbọn AK-47 rifles 2, ìbọn magazine 5 àti 22 live ammunition. CP wá sọ àsọdájú àfojúsùn rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ará ìpínlẹ̀ bí ó ti ní àwọn ọ̀daràn kò lè nísinmi lábẹ́ ìṣàkóso rẹ̀. Ó wá ké sí ará ìlú kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá láti pèsè ìròyìn tó ṣeé fẹ̀mí tẹ̀ bí wọ́n bá kófìrí ìwà ọ̀daràn lágbègbè wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ogunlọ́gọ̀ èrò ni ó péjú pésẹ̀ sí ilé ìlúmọ̀ọ́ká olórí ẹ̀sìn Islam Sheikh Muyideen Ajani Bello síwájú ìsìnkú rẹ̀. Lára wọn láti rí àwọn onímọ̀ ẹ̀sìn àti àwọn adarí ẹ̀sìn Islam. Ìròyìn jábọ̀ wípé Bello di olóògbé lónìí ọjọ́ Ẹtì lẹ́ni ọdún 84 ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Bello wá láti agboolé Arọ́lú ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìlà-oòrùn Ìbàdàn. Ìwádìí sọ di mímọ̀ wípé ẹgbẹ́ Mùsùlùmí, ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀sìn Islam, ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀ síbi ìsìnkú olóògbé láti fún un ní ẹ̀yẹ ìkẹyìn. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, agbẹjọ́rò Abdulrahim Adébáyọ̀ Lawal pẹ̀lú àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba náà wà níbi ìsìnkú olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.